ẹ̀yin tèmi èwo lẹ ṣe èmi ṣe tọlọ́run ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi ẹ̀yin ẹ̀gbọ́n mi ẹ̀yin àbúrò mi ẹ̀yin ọ̀rẹ́ mi èwo lẹ ṣe èmi ṣe tọlọ́run ó dáa tẹ́nu bá ṣe tọlọ́run ẹ káàbọ̀ sórí ètò yín ètò wa bó ṣe ń lọ lẹ́tọ̀ ètò ni bó ṣe ń lọ lórí ìkànnì tí a wà yìí ìkànnì NIGBATI TV channel 137 ojú ibẹ̀ gangan ni ẹ wà ẹ má gbé kúrò ẹ má yí kúrò ẹ filẹ̀ bẹ́ẹ̀ ẹ jẹ́ kó wà bẹ́ẹ̀ tó orúkọ tèmi ò yí padà o Tajudeen Adébáyọ̀ tó gbọ́ mọ̀ sí olórí ọ̀dọ́ wọ́n bẹ́ẹ̀ pìrìsẹ́ńtà ọmọ níyà mẹ́ta bàbá kan kò sówó kò sọ̀rọ̀ gbéfe mo ti gbé ẹ wo ìtàn tòní ó dá lórí arákùnrin kan arákùnrin tí mo sọ yìí wọ́n ní kí n má dárúkọ àwọn wọ́n tẹ àtẹ̀ránṣẹ́ lọ́n tẹ̀ sí mi láti ìlú Èkìtì wọ́n ti tẹ àṣẹránṣẹ́ yìí sí mi wọ́n ní kí n má dárúkọ àwọn pé nǹkan tí àwọn ará bá sọ ìmọ̀ràn tó bá sọ fáwọn làwọn á tẹ̀lé ó dáa ìgbà tí mo kà èmi náà tẹ àtẹ̀ránṣẹ́ tèmi náà èmi náà tẹ sí wọn padà pé o ti gbọ́ ìgbà tí wọ́n wá nǹkan tó wá kọ síbẹ̀ nínú àtẹ̀ránṣẹ́ wọn wọ́n sọ pé àwọn ṣe alápàdé arábìnrin kan àwọn pàdé arábìnrin kan arábìnrin tí mo dẹ̀ ń sọ yìí wọ́n ló ní àlébù ní ẹ̀yìn wọ́n ní arábìnrin yìí ó ní àlébù lẹ́yìn àwọn fẹ́ pẹ̀lú àlébù ẹ̀ wọ́n nígbà táwọn fẹ́ ní ṣùlọ́kà àwọn ṣègbéyàwó fún tí ẹ pé ayé gbọ́ ọ̀run mọ̀ tó yẹ pé kí ni ayé gbọ́ ọ̀run mọ̀ nínú ìgbéyàwó náà lẹ́yìn ìgbéyàwó náà wọ́n mú arábìnrin yìí wọ́n mú lọ sí ilé oníṣègùn tó wọ́n mú lọ oníṣègùn yìí ó ṣe ètùtù tó yẹ pé àlébù ẹ̀yìn ẹ̀ ó kúrò lẹ́yìn arábìnrin yìí ẹ wo ẹ wá kọ fìdílé àbí kẹ fìdílé nǹkan kì í sẹ́sẹ̀ ràgó ẹ wo ẹ jẹ́ ń dókè lọ ká fẹsẹ̀ rájò mò ń bọ̀. ẹ tún káàbọ̀ padà sí orí ètò yín ètò wa bó ṣe ń lọ lẹ́tọ̀ ètò ni bó ṣe ń lọ. arákùnrin wa kọ sínú àtẹ̀ṣẹ́ yìí pé lẹ́yìn ìgbà tí bàbá oníṣègùn yìí tó ṣe àlébù náà tó kúrò lẹ́yìn arábìnrin yìí oníṣègùn wa ní pé káwọn padà ní ọjọ́ kejì wọ́n ní àwọn padà lọ síbẹ̀ ní ọjọ́ kejì pàtàkùn padà débẹ̀ ní ọjọ́ kejì oníṣègùn wa sọ fáwọn yìí pé ìyàwó ẹ̀ táwọn bá yọ àlébù tó wà lẹ́yìn ẹ̀ kò gbọdọ̀ gbé ẹrù kankan sórí mọ́ gbígbé ẹrù sórí ó ti di èèwọ̀ fún ó ní bàbá ìyàwó máa gbẹ́rù sórí pé kí ló dé tó wà ìyàwó wọn lè kiri dépò tó máa gbẹ́rù sórí láìláì ọlọ́run máa jẹ ìyàwó wọn lè kiri o kò lè gbẹ́rù sórí ó ní ìdí táwọn fi sọ bẹ́ẹ̀ ni pé gbígbẹ́rù sórí ó ti di èèwọ̀ ẹ̀ ìjọ tó bá gbẹ́rù sórí ìjọ ẹ̀ ni kankan máa ṣẹlẹ̀ àlébù ẹ̀yìn ẹ̀ máa padà sí ẹ wo ìyọkọ wa ni pé kò sí nǹkan tó jọ kò tẹ̀lé gbẹ́rù sórí òun lé owó wà òun máa gba ṣọ́ọ̀bù fún òun á rajà sí ṣọ́ọ̀bù náà á máa tajà kò sí nǹkan tó yẹ pé ìyàwó máa gbẹ́rù sórí mọ́ owó wà ńlẹ̀ ẹ wo kan ṣẹlẹ̀ nílé ayé yìí tẹ́lẹ̀ náà bá ní tàn tó ń ṣẹlẹ̀ láwùjọ yín àbí tó ń ṣẹlẹ̀ sẹ́yìn náà àtẹ̀ránṣẹ́ ní kẹtẹ̀ sí mi orúkọ yín nǹkan tó ṣẹlẹ̀ sí yín gan gbogbo àwọn tó ń wò ètò yìí ọlọ́gbọ́n ló ń wò ètò yìí ló ń gbé ètò yìí wọ́n máa fún wa nímọ̀ràn tẹ̀lé lò ṣẹgbọ́ so ìmọ̀ràn arákùnrin yìí ìmọ̀ràn ni arákùnrin sọ pé òun fẹ́ lórí ètò bó ṣe ń lọ wọ́n ní kí n má dárúkọ àwọn Èkìtì ni ọkùnrin náà àti ìlú Èkìtì ni so bí ọkùnrin náà wá pé ìyàwó òun kò lè gbẹ́rù sórí mọ́ ọkọ lọlé gbàtọ́ ọkọ délé ó pé ìyàwó ẹ̀ ó pé jókòó ó ní ìfẹ́ mi ayọ̀ mi ìgbésí ayé mi ó ṣe àpèlé oríṣiríṣi orúkọ tó ń pera wọn pé mọ ìfẹ́ ti wà owó wà lọ́wọ́ arákùnrin tá à ń sọ yìí wá ní ìdùnnú tèmi náà yẹn ìyàwó ló pe ọkọ ẹ̀ náà bẹ́ẹ̀ tí ìgbà tí ìfẹ́ wà ń bẹ́ẹ̀ tó ti bá yọ àlébù ẹ̀yìn ẹ̀ ó ti nífẹ̀ẹ́ ara wọn gan lẹ́yìn ìgbéyàwó yẹn tó ti yọ àlébù ẹ̀yìn ẹ̀ kúrò bá ní kí ló dé olólùfẹ́ mi ó bá ní nǹkan tó ṣẹlẹ̀ ni pé ọ̀dọ̀ oníṣègùn tó bá yọ àlébù ẹ̀yìn ẹ̀ ibẹ̀ làwọn ti ń bọ̀ oníṣègùn ẹ̀ sọ fáwọn pé nǹkan gbígbé ó ti dèwọ̀ fún pé kí ló dé tó bá gbé nǹkan sórí ọjọ́ tó bá gbé nǹkan sórí ọjọ́ ẹ̀ ni wáyé kí ni òun á fi ayé lẹ̀ òun tó ń jẹ́ ọkọ òun á fi ayé lẹ̀
ó wá ní ọkọ mi pé ìjọ́ tóun bá gbé nǹkan sórí ohun tó jọ́kọ ó máa fa pé ọlọ́run má jẹ́ kí òun ò ní ṣe pọ̀ sọ́gan kíní kan ní ìyàwó ló sọ bẹ́ẹ̀ o ẹ wo kọ́ wà kọ́ ń ṣẹlẹ̀ nílé ayé ẹ jẹ́ dókè lọ́n ká fẹsẹ̀ rájò mú bọ̀. ẹ káàbọ̀ padà sórí ètò yín ètò wa bó ṣe ń lọ ètò ni bó ṣe ń lọ nígbàtí obìnrin ṣe wa channel 137 ìgbádùn yín oníṣẹ́ tiwa lórí ìkànnì tí a wà yìí gẹ́gẹ́ bí mo ṣe ń sọ pé bó ṣe ń lọ báwo ló ṣe ń lọ ládùúgbò yìí báwo ló ṣe ń lọ lọ́dọ̀ títí gangan bá ṣe ń lọ lọ́dọ̀ tí àtẹ̀ránṣẹ́ ẹ̀kàn tẹ́ sí mi pé nǹkan báyìí ló ń ṣẹlẹ̀ sẹ́yìn o fẹ́ ká àwọn aráàlú àwọn ọmọ nàìjíríà gbogbo àgbáyé kán fún yín nímọ̀ràn ìmọ̀ràn ni a máa fúnra wa lórí ètò bó ṣe ń lọ so ọkùnrin tí mo sọ ìtàn ẹ̀ báyìí ó ṣẹlẹ̀ ni bó ṣe ń lọ lọ́dọ̀ tiẹ̀ ni nílùú èkìtì ibẹ̀ ló ti ṣẹlẹ̀ ọkùnrin náà ní kí n má dárúkọ àwọn true life story ni so ọkùnrin tí mo sọ yìí tó ń bá ìyàwó obìnrin tó nífẹ̀ẹ́ tó ń fẹ́ ní ṣùlọ́kà tó ń ṣe wedding fún táyé gbọ́ tó rùn mọ́ ọ̀n yọ àlébù ẹ̀yìn ẹ̀ ọ̀n yọ kúrò ó ti sọ bẹ́ẹ̀ náà so ọlọ́gbà tí oníṣègùn tó yọ àlébù ẹ̀yìn ẹ̀ tó lọ bá oníṣègùn padà tó lè gbégbá ní pé arákùnrin ìyàwó ẹ̀ kò gbọdọ̀ gbé ẹrù sórí mọ́ ìjọ tó bá gbé ẹrù sórí ìjọ yẹn ni àlébù ẹ̀yìn ẹ̀ máa padà gbà tí arákùnrin ìgbà tó padà délé kò sọ fún ìyàwó ẹ̀ pé ìjọ yẹn gangan ni àlébù ẹ̀yìn ẹ̀ máa padà arákùnrin tí mo sọ yìí ó yí ọ̀rọ̀ yẹn padà ó níjọ́ tí ìyàwó òun bá gbé ẹrù sórí ìjọ yẹn gan lòun á fayé lẹ̀ ayé le ọmọ ènìyàn ṣòro ìgbà tí arákùnrin yìí tó sọ fún ìyàwó ẹ̀ bẹ́ẹ̀ pé ìjọ tó bá gbé ẹrù sórí ìjọ yẹn lòun máa fayé lẹ̀ arábìnrin sọ pé kò sí kan tó máa jọ mọ́ bẹ́ẹ̀ rárá ọlọ́run ní jẹ́ kíní kankan ọkọ ní kó o ní ṣe opó ọ̀sọ́ gan kó o ní gbẹ́rù sórí ìyàwó ọkọ wá ní pé pàtó wà ńlẹ̀ ohun tẹ̀lé jẹ́ kí ọkọ aṣọ fẹ́ kiri ọjà ni àbí ṣé owó ni ò sí ni òun máa gba ṣọ́ọ̀fù tí ó máa tajà nígbà tí ọjọ́ ń gorí ọjọ́ tí oṣù ń gorí oṣù tọdún ń gorí ọdún ẹ wo nǹkan ń ṣẹlẹ̀ nílẹ̀ ayé tá a wà yìí mò ń bọ̀ mi ìdí ẹjẹ́ ń dúkì náà. ẹ tún káàbọ̀ padà sí orí ètò yín ètò wa bó ṣe ń lọ lẹ́tọ̀ ètò ni bó ṣe ń lọ lórí ìkànnì tí a wà yìí náà ni ìkànnì NIGBATI TV channel 137 inú start time mo ní kẹpẹ bí ẹ para ẹ pojú náà pé ètò bó ṣe ń lọ ló ń lọ lọ́wọ́ báyìí lẹ́yìn ìgbà tí ọdún ń gorí ọdún tí oṣù ń gorí oṣù tọjọ́ ń gorí ọjọ́ tí ò sówó lọ́wọ́ arákùnrin mọ́ ìgbà àwárí bíi ti tẹ́lẹ̀ mọ́ obìnrin bá bẹ̀rẹ̀ sí ń ṣì ìyẹn ìyàwó bá bẹ̀rẹ̀ sí ń ṣì ẹ tó fáìn tẹ́lẹ̀ kò wá fáìn mọ́ àwọn tó jẹ́ ọ̀rẹ́ ìyàwó wọ́n ti ní ọ̀rẹ́ wa wọ́n àkànṣe kan ní o ṣé ìbànú eléyìí náà ló wá tẹ̀ bàtì jáde síta wàá rí ọkùnrin tó ń lo mọ́tò gbá àkókò wọn máa pè é ìwọ tó fáìn tẹ́lẹ̀ kí ni bẹ́ẹ̀ náà ni àwọn ẹbí ìyàwó tó ń jẹ́ ìyá ìyàwó àti àwọn àbúrò ẹ̀gbọ́n ẹ̀ wọ́n sọ pé àǹtí wa ìyá ẹ̀ náà sọ pé ọmọ mi ṣì ní sùúrù sórí ìgbà tó lọ ó sì ń padà bọ̀ ṣáà ní sùúrù ìgbà máa padà wá ó wá dijọ́ kan ó wá jókòó ó rò títí kí ni kò ń ṣe ó wá ní pé ó bá wò ó ní kó ń tẹ̀lé ìmọ̀ràn àwọn ọ̀rẹ́ ń pè wẹ́ ṣèbí ẹni tó sì wà láyé ló máa pé òun níyàwó tó jẹ́ ọkùnrin àti ọkùnrin tó bá sì wà láyé ló máa pé òun ní ìyàwó wo kó kú lọ ṣe nǹkan ìwọ náà nìyẹn ká má fọ̀rọ̀ gùn bó ṣe lọ gbé ẹrù sórí wọ́n yẹ gbẹ́rù sórí báyìí àlébọ̀ ẹ̀yẹn bá padà ẹyẹ èèyàn ibi táwọn lọ lélẹ̀ kí lẹ fẹ́ kí arákùnrin yìí ṣe kọ́sọ̀ òun náà wò ó sọ pé ìjọ́ tó máa ṣú ẹ̀ báyìí tẹ́ bá ń wò lọ́wọ́ òun náà wò nǹkan tẹ́ bá sọ fóun kóun ṣe lòun á ṣe ẹjọ́ àtẹ̀jíṣẹ́ ni o àtẹ̀ránṣẹ́ ni kẹtẹ̀ ọ̀dọ̀ yín local government ẹ wà state tẹ́ bá wà ìlú tẹ́ bá wà orúkọ yín kí lẹ fẹ́ kó ṣe ẹ̀tẹ̀ síbẹ̀ pa kó má fẹ́ mọ́ ni o kó fẹ́ ni o tí mo wá lọ pé ìgbà tí àlébù ẹ̀yìn ẹ̀ tó padà sí ìyàwó lẹ́yìn ó wá bẹ̀rẹ̀ sí ń bi ọkọ ẹ̀ pé kó jọ ọ́ntọ́ ọlọ́run kó pa òun sílé kó má pa òun síta kó jọ kíní ọkọ wa ní aṣọ fẹ́ pa mí ni tó bá yẹ pé òun náà ló máa kú
bó wàá ṣe kú nìyẹn ayé le tó tọ̀ ṣe rí pé nǹkan ṣẹlẹ̀ báwo ló ṣe ń lọ lọ́dọ̀ tí bó ṣe ń lọ ní ìlú Èkìtì lásọ yìí àtẹ̀jíṣẹ́ lárákùnrin yìí tẹ̀sí mi báwo ló ṣe ń lọ lọ́dọ̀ tẹ̀yìn náà ẹ fẹ́ kí àwọn ọmọ Nàìjíríà kan fún ẹ náà ní omi ọgbọ́n kan fún yín mu nǹkan tó bá sọ àwọn ọlọ́gbọ́n ló wò tó yìí nǹkan ló tún ṣẹlẹ̀ lórí fọ́nrán báyìí sìn pé wọ́n ní ọkọ àtìyàwó tó tún ṣe àjọṣepọ̀ ní títì àtẹ̀ntún gbọ́ pé ìyàwó ó jẹ́ onígangan lórí wo ni tọkọ nǹkan ṣẹlẹ̀ láyé yìí o fọ́nrán tá a mú dání yìí ẹ wo nǹkan ṣẹlẹ̀ ń bẹ̀ nǹkan tó bá lọ lórí fọ́nrán tó rẹ̀ lọ lọ́dọ̀ tẹ̀yìn náà tá a wà nílé ayé báyìí nǹkan tó bá dáwọ́ káwọn gbọ́ kò ṣe gbọ́dọ̀ náà ló ń lu fọ́nrán kò ṣe gbọ́dọ̀ ló ní big phone lọ́wọ́ nǹkan ṣẹlẹ̀ ṣé fún àwọn tá a ní big phone nǹkan tó ń lọ lórí fọ́nrán báyìí ló ń ṣẹlẹ̀ lórí phone báyìí ọkọ àti ìyàwó tó máa bá olùpọ̀ ń ta àtẹ̀gbọ́ pé ìyàwó yẹn ó ní gángan lórí ó ní gángan ìyẹn tó wá jẹ́ ọkọ ó bá olùpọ̀ ń ta ọkọ̀ irú kan báyìí ojú ò lẹ́ fi wò ìyẹn náà ẹ dá sí ọkọ àti àtọ́ ń lòpọ̀ ń ta àtẹ̀ pé ìyàwó ó ní gángan lórí ọkọ ó nọ́mà ojú ò lẹ́ fi wò irú kan báyìí ẹ jọ ẹ dẹ̀ sọ yí ta sọ láti ìlú Èkìtì náà àtẹ̀jíṣẹ́ òun náà ni nǹkan tí ẹ bá ní tí arákùnrin yìí sọ òun náà ló máa ṣe o ẹ̀tọ́ ọkọ tó bá ń ṣẹlẹ̀ lọ́dọ̀ tí báwo ló ṣe ń lọ lọ́dọ̀ tí ẹ jẹ́ ká ẹ̀bùn á gbọ́ lórí ìkànnì tí a wà yìí à á sọ jáde kan àwọn ọmọ aráyé ọmọ àfinímọ̀ràn tẹ́ lè ṣe sí ìgbádùn yìí tí oníṣẹ́ ti wà kí tó máa lọ ó fẹ́ máa fi ilé iṣẹ́ lọ kí tó máa lọ ó fẹ́ béèrè yìí èèyàn alákọ̀ọ́kọ́ tó bá kọ́ gbà ni o èèyàn alákọ̀ọ́kọ́ tó bá kọ́kọ́ gbà a máa fún ní recharge card tó bá ń lò network tó bá ń lò a máa fún kí tó máa lọ kí ni nǹkan mẹ́ta tí èèyàn máa ń jẹ wọ́n ní èèyàn kan jẹ nǹkan wọ́n ní èèyàn máa ń jẹ o kí ni nǹkan mẹ́ta náà tí èèyàn máa ń jẹ kò dẹ́ ń gbẹnu kọjá nǹkan mẹ́ta kí ni yẹn mẹ́ta ni o but èèyàn máa ń jẹ but kò dẹ́ ń gbẹnu kọjá kí ni nǹkan náà èèyàn àkọ́kọ́ tó bá gbà la máa fún recharge card so ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi tẹ́ máa tẹ àtẹ̀jíṣẹ́ yín sí orúkọ yín ẹ dárúkọ nǹkan mẹ́ta tí èèyàn máa ń jẹ tí kò dẹ́ ń gbẹnu kọjá ẹ dárúkọ 080 38 00 2715 080 38 00 27 àbí 080 21 34 34 15 080 21 34 34 15 080 38 00 27 15 080 38 00 27 15 mo dúpẹ́ lọ́wọ́ àwọn tá a jọ ṣiṣẹ́ Wálé cameraman mi àkọ́kọ́ mo dúpẹ́ lọ́wọ́ mo dúpẹ́ lọ́wọ́ ẹnu òṣè mo dúpẹ́ lọ́wọ́ tiẹ̀ náà ó di producer mi tó dúró tì mí digbidigbi mo dúpẹ́ lọ́wọ́ aláṣẹ àpàṣẹ iléeṣẹ́ NIGBATI tó yẹ kẹ́ máa rí mi wò mo dúpẹ́ lọ́wọ́ wọn ẹ bá máa ṣàdúrà fún wọn tó bá ṣe àwọn kò lè sí olórí ọ̀dọ́ o tó bá sẹ́yìn náà kò lè ṣẹ́ mi náà so Ọlọ́run tó bá sọ Ọlọ́run kò lè ṣẹ́ mi náà tó bá dẹ̀ sí ìyá olórí ọ̀dọ́ kò lè ṣẹ́ mi náà o so gbogbo ẹ̀ náà wọnú ara wọn ni tó Ọlọ́run wà pẹ̀lú wa ojú tẹ fi wò mí ò lè fọ́ o etí tẹ fi ń gbọ́ mi kò kú lè di ó di ẹjọ́ mẹ́jọ bye for now.